MC Oluomo ló pa Toba Ijaya. Ẹ̀yin èèyàn wa lórí ìkànnì yẹn ti máa gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ tẹ́ ti máa rí òtítọ́ torí òtítọ́ rèé tá a mú wá pẹ̀lú ìwádìí tá a ṣe. Ẹ farabalẹ̀ fún wa oríṣiríṣi fídíò wà nílẹ̀ tá a máa play fún yín tẹ́yìn fúnra yín tẹ́ máa fojú ara yín rí tẹ́lẹ̀ máa fi tí ara yín gbọ́ lórí ìkànnì náà ni ẹ̀yin náà mọ̀ pé tá ò bá kú rí báyìí àmì sọ yìí tá a dẹ̀ máa sọ lórí rẹ̀ a ti máa ṣèwádìí wa lórí fínífíní kó tó di pé a mú wá sí etí ìgbọ́ yín ká nígbà ìṣẹ̀ṣẹ̀ kún darapọ̀ mọ́ wa ni ẹ bá tẹ subscribe tẹ like comment torí pé kí ni kẹ́ lè máa jàǹfààní wa lóòrèkóòrè àti ìgbàkígbà ẹ̀yin náà mọ̀ pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí Toba Ijaya èyí tó mú lọ sí ọ̀run àrìnmọ́bọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí àtàndẹ̀rí voice note kan tí Oke organizer tó ṣe kí n tó fẹ́ ṣe mistake send sí àwọn tó ràn níṣẹ́ ẹ ti ń bá wa lọ ẹ wá tuntun tẹ lòmíì o ẹni tó ń pè ní car washer tó gba 5,000 naira ẹ̀yin náà yọ pé 5 million naira ni Oke organizer gbà ẹ wo bí gẹ́gẹ́ bá a ṣe ń sọ àwọn àṣírí pọ̀ tẹ̀ máa gbọ́ lórí ìkànnì arákùnrin tí wọ́n ń pè ní Toba Ijaya wọn ló jẹ́ nǹkan tó yẹ kó jóná olójú aláàánú ikú ẹ̀ máa dùn àwọn èèyàn ẹ̀yin yẹn wa ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ àwọn àṣírí wà tẹ́ máa kọ́ lórí ìkànnì lé ní àṣírí tó gbẹnu tán tó kọ sísọ ẹ ṣàfarabalẹ̀ fún wa ẹ yára kọ́ jàǹfààní fídíò lè ná. nísìnyí tán ti dàpọ̀ bó Toba Ijaya kárakára ó wá lọ́kọ àtìyàwó eléyìí tán sọ pé sanwó ẹ̀mí Toba Ijaya àrà tán gbéṣẹ́ fáwọn tán gbéṣẹ́ fún àwọn jápa lọ sí UK báwo náà ṣe ń sọ̀rọ̀ wọn. wọ́n tiẹ̀ ti kọ̀wé sí Interpol gbogbo ẹ̀ náà lágbèyẹ̀wò ẹ̀yẹn sáà máa bá mi share fídíò yẹn dáadáa ẹ bá mi share rẹ̀ dáadáa ẹ̀ ní kúkú òjijì ẹ̀ ní bá wọn kúkú àìtọ́jọ́ tó bá jẹ́ pé àkọ́kọ́ lílé ẹ̀ ń come across the channel wa Akíngbọ́lá NTmedia TV ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe síbẹ̀ ọwọ́ tẹ̀ ẹ̀ fi ń ṣe bẹ́ẹ̀ ni ẹ̀ ní fi gbọ́mọ yín sí láéláé. àǹfààní ẹ̀yin tẹ́ bá mi sa story yẹn ẹ jẹ́ kí n sáré summarize ẹ̀ fún kí n recap ẹ̀ kọ́rọ̀ yóò lè bá yé yín dáadáa ẹ̀yin tèmi ó ti gba ẹnu tán o. Iku Toba Ijaya ó ti dá wàhálà ńlá lẹ̀ láàrin àwọn onímọ́tò láàrin àwọn olóṣèlú ní fàdé yìí gangan níbi tí Toba Ijaya ti jagun gbadé ẹ̀yin tèmi ó ti ní agbára o ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló ti tú báyìí eléyìí tí máa dẹ̀ ṣàlàyé gbogbo ẹ̀ fún ti kìíní òye yín kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n sáré recap ọ̀rọ̀ yẹn ìdí tán fi ń link ọ̀rọ̀ yẹn pẹ̀lú MC Oluomo kó lè bá padà wá yé yín dáadáa tẹ́ bá gbàgbé ẹ jẹ́ kí n ran ilé tí on 13 of this month lọ́jọ́ Sunday ní 2027 tá a wáyé náà yìnbọn fún Toba Ijaya nígbà tó ń lọ sílé rẹ̀ àrà tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ wọ́n rush Toba Ijaya lọ sí hospital ẹ̀yin tèmi ó ní agbára wọ́n ti fìbọn bá ara Toba Ijaya jẹ́ eléyìí tó wá le jù ni pé wọ́n yìnbọn kan fún níbi ọrùn eléyìí tó ti damage a lot of things lọ́rùn rẹ̀ ní esophagus ní everywhere àwọn dókítà yẹn gbìyànjú títí ṣùgbọ́n ìgbà tí ó mọ̀ di bí ijọ́ kejì ìyẹn ọjọ́ Monday on 14th of July 2027 tàwa ó ní Toba Ijaya give up. bó tilẹ̀ jẹ́ pé during that process náà tọ́jú rẹ̀ lọ́wọ́ òun gángan make a statement kan pé ká máa gbóhùn lọ sọ́dọ̀ babaláwo kan according to information tó reach wa. ṣùgbọ́n àwọn dókítà yẹn ni mọ̀ wọ́rí situations tó wà yìí kò ń ṣe situations náà lè máa gbé ọ káàkiri situations táwọn gbọ́dọ̀ fún ẹni serious emergency treatment ni. àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ kí n má fọ̀rọ̀ yẹn gùn gbogbo yín náà lẹ́tí rántí bí gbogbo incident yẹn ti lọ. Toba Ijaya give up o eléyìí tó wá mú káwọn ọlọ́pàá wá bẹ̀rẹ̀ investigation wọn pé kí ló ṣẹlẹ̀. mọ̀ pé kú yẹn ti yàtọ̀ sí pé ẹni tó fọwọ́ rọrí kú ẹni tán yìnbọn fún ni so àwọn ọlọ́pàá gbọ́dọ̀ carry out thoroughly investigation wọn lórí ẹ̀ kí n sáà má fọ̀rọ̀ yẹn gùn ọwọ́ ba Oke eléyìí tán pè ní bricklayer àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n jẹ́ kó yé wa pé lọ́jọ́ yẹn gangan ìyẹn lálẹ́ ọjọ́ yẹn Toba Ijaya fún ní 5,000 naira ó lọ mọ̀ gbà wá lọ́wọ́ ẹni tó ń sọ wa táwọn mọ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn téèyàn gbára tì ọ̀pọ̀lọpọ̀ àwọn téèyàn gbára lé ọ̀pọ̀lọpọ̀ wọn náà fẹ́ gbẹ̀yìn gbẹgbọ́ jẹ́ fún yàn ẹ̀yin tèmi ó ní agbára despite ìwà Toba Ijaya bó ṣe máa ń ṣàánú onílé tó ń ṣàánú àlejò wọn ò gbogbo yẹn kí n má fọ̀rọ̀ yẹn gùn Oke mú páàsì Toba Ijaya alẹ́ fáwọn tó fẹ́ assassinate according to information tó reach èmi wọ́n ní 5 million naira náà gbé fún bricklayer eléyìí tó snap mọ́tò Toba Ijaya tó sẹ̀ǹdẹ̀ sáwọn aya assassin tó gbẹ̀mí rẹ̀ ó dẹ̀ ṣàlàyé fún wọn pé ẹwà àtàlátò alaye ti kúrò bíbá yìí báyìí ó ti fẹ́ dọ́dọ̀ yín o ẹ̀yin tèmi àwọn èèyàn máa burú ní èèyàn máa jìn ẹ̀ bá dẹ̀ wá gbàgbé máa tún rántí pé according to information tí bàbá Kọ́lá Olóòtú náà release fún wa wọ́n jẹ́ kó yọ wa pé ẹnìkan náà wà tán pé ní organizer eléyìí tí Toba Ijaya fún ní 4,000 naira wọ́n ní bó ṣe kúrò lọ́dọ̀ Oke bricklayer tán eléyìí tó jọ́ ṣẹ̀ mọ́lẹ̀ alaye ńlá tíyẹn 5,000 naira fún ló tún dọ́dọ̀ ilé organizer wọ́n máa kàkán tó máa lọ lé lálẹ́ ọjọ́ yẹn táwọn náà ní bàbá kìíní kan ó tún bu 4,000 naira ó tún fún yẹn náà wọ́n wá ń fi oríṣiríṣi àwọn èèyàn salami Toba Ijaya ẹ̀yin tèmi ayé máa le àwọn èèyàn máa burú. ohun tí Toba Ijaya ṣe lẹ́nu bẹ̀ yẹn gangan ló jẹ́ ká mọ̀ pé Toba Ijaya èèyàn ni aláàánú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni. kí n sáà má fọ̀rọ̀ yẹn gùn eléyìí fọkànáìsà yẹn náà wọ́n lòun náà sí voice note sáwọn aya assassin tó assassinate Toba Ijaya. ṣé mọ̀ pé Oke bricklayer ó ti táìpù sáwọn ọ̀gẹ́rẹ́ àti àkàrà pẹ̀lú àwọn tọ́jọ́ assassinate máa yẹn ìyẹn Toba Ijaya kò wá tún sí yẹn nìkan kó lóò tún snap mọ́tò wọn ó tún sẹ̀ǹdẹ̀ sáwọn pípín yẹn. bẹ́ẹ̀ ni fọkànáìsà náà ṣe voice note ibi tó wà pé ẹwà àtàlátò Toba Ijaya ti ń bọ̀ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ kò mọ̀ pọ́tọ̀ lẹ́ni tó ń ṣe voice note sí ìyẹn tiẹ̀ wá kọ́kọ́ gbọ́ yẹn pé ẹwà àtàlátì bò. nígbà tó fi mọ́ tó bí 20 minutes tí ìròyìn ti bá wọn bẹ̀ yẹn pé wọ́n ti shoot Toba Ijaya ó dẹ̀ ti wọlé tẹ́lẹ̀ ní kò lọ wo bí tó ṣe voice note sí ó wá rí i pé wrong place ló ń ṣe voice note yẹn sí according to information sọ kó sáré delete ẹ̀ ṣùgbọ́n kó tó delete ẹ̀ ìyẹn ti forward voice note yẹn jáde ẹ ti rántí orí ìròyìn ti kùn náà lára pé wọ́n ti shoot Toba Ijaya eléyìí tó náà fi wá wò pé ẹwà àtàlá automatically ẹni tó send voice note yìí àwọn tó máa mọ̀ nípa tó ṣẹlẹ̀ yìí ni ẹ gangan wá làwọn ọlọ́pàá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní mú sẹ́sẹ̀ ta ló send eléyìí
ńgbà tán wo nọ́mbà rẹ̀ ó di organizer ìwọ náà ń kọ́ alpha síwọ nìkan ló ṣiṣẹ́ ẹ̀ńsà àpamọ́ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ó bẹ̀rẹ̀ sí ní ká gbòrògbòrò tá ń ràn ọ́ ẹ̀yin tèmi ó máa ní agbára ẹ bá rí àwọn tó lórí burúkú ń darúkọ àwọn tó close mọ́ Toba Ijaya gbọ̀ngbọ̀ngbọ̀n ni kódà àwọn tó jọ mọ́ ń ṣe ni. ilé ìlú wa mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé no wonder nítorí Toba Ijaya táwa gangan mọ̀ akọni ni tá a bá ń sọ pé akọni lójú ìjà akọni ni Toba Ijaya. wọ́n tó lè mọ̀ pé èèyàn ní ìjayà ajégunjẹran akọ́tàmì oríṣiríṣi orúkọ ló wà fún Toba Ijaya fúnra lára rẹ̀ oríṣiríṣi bátù ló dẹ̀ ti dojúkọ ṣùgbọ́n bí bátù yẹn ṣe pọ̀ tó ìkankan ò borí Toba Ijaya rí ṣé wá jẹ́ ìbọn ẹyọ kan tán wá bẹ̀rẹ̀ sí ní dàrú Toba Ijaya ló wá wọlé báwo nìbọn ṣe wọlé sí Toba Ijaya lára. ìyẹn túmọ̀ sí àwọn tó súnmọ́ Toba Ijaya gbọ̀ngbọ̀ngbọ̀n kódà àwọn tó mọ ìdí agbára rẹ̀ náà ti mú pàṣẹ máa yẹn sílẹ̀. ẹ má wọrí àjọ lọ gbọ́rọ̀ lẹ́nu àwọn tọrọ kan. kẹ́bíríkì là ń kọ́ òun náà wà nǹkan stọ́dí àwọn ọlọ́pàá báyìí. according to information tó kàn wá lára wọn jẹ́ kó wá pé 5 million naira náà fún ọ̀kẹ́ bíríkìlà láti ṣiṣẹ́ yẹn bó o ní bíríkìlà ló ṣe rí 5 million naira tí ò ní dowó ńlá lójú ẹ̀. orí ẹ̀ ló ṣe gbé ẹ̀mí ẹnìkan lé ẹnìkan lọ́wọ́ àwọn èèyàn máa burú o ẹyẹ tèmi kí n má fọ̀rọ̀ yẹn gbogbo sáàjẹ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà involved. ṣùgbọ́n sí MC Oluomo wà lára wọn nígbà tí mo kílìkì lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn fídíòs yẹn tí mo check ẹ jẹ́ ká gbọ́ informations tán fún wa. wọ́n á padà bọ̀ láti farabalẹ̀ analyze fídíò yẹn fún yín. ẹyẹ tèmi ó ti gba ẹnu tán nítorí pé kíni ọ̀rọ̀ yìí ti ní agbára o. kí ni informations táwọn pípọ̀ yẹn pass sí wa ẹ jẹ́ àjọ sáré kọ́kọ́ gbọ́ báyìí ná. kò dédé àkókò inú gbogbo tẹ̀ tí láǹfààní láti máa wò wá tẹ̀ tí ń gbọ́ wa ọdẹ ọdún bí ìkọkọ ò ní í ṣe ọmọ ọlọ́run ìkùn ò ní í ṣe wá láṣẹ ọlọ́run ọba mi Èdùmàrè gbogbo ọmọ tákàrà bá kó wọnú epo gbogbo ẹ̀ ní kó bọ̀ láṣẹ ọlọ́run àní ṣàárẹ̀ àárẹ̀ náà sì ní í ṣe wá láṣẹ ọlọ́run ọba mi Èdùmàrè a kì í ẹ káàbọ̀ sórí ìkànnì ilẹ̀ ẹ̀kọ́ sí ìkànnì tá a ti ń mọ ohun tó ṣe kókó nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáńláyé láwọn ohun tó yẹ ká mójútó àwọn ohun tó ń ṣẹlẹ̀ táwa fúnra wa gan tá a ní láti mọ̀ nípa ẹ̀ àkìyín bẹ́ẹ̀ ṣe wá ń gbìyànjú láti máa wò wá ní gbogbo ìgbà yìí ẹ máa like ẹ máa share ẹ máa comment ẹ tọ notification button yín lẹ̀ kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kí wọ́n lè máa rí ẹ̀yin gan fúnra ara yín nígbà tá a bá ti fa àwọn ìròyìn tó ṣe kókó síbẹ̀ kẹ́ ẹ lè máa mọ bó ṣe ń lọ. amú kọ́kọ́ wá láìpẹ́ yìí nípa kú ọ̀kan lára àwọn tó jẹ́ ògbóǹtagí nínú àwọn olóyè onímọ́tò NURTW ẹ̀ka tìpínlẹ̀ Èkó ẹni tọ́pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Toba Ijaya olóyè Toba Ajíbóyè tí gbogbo èèyàn mọ̀ sí Toba Ijaya ọlọ́run ọba mi Èdùmàrè kó bá fọ̀run kẹ́ Toba Ijaya ọlọ́run ọba mi Èdùmàrè kó bá pàṣíṣẹ́ rẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn dáadáa táwọn èèyàn ń sọ lẹ́yìn ikú Toba Ijaya kọ́lọ́run bá máa fi kẹ́ lálẹ́kì àmọ́ ṣe rí gbogbo lè ṣe bí kó máa rántí ọjọ́ àtúbọ̀tán gbogbo lè ṣèkà kó máa rántí ọjọ́ àti sùn nítorí pé ọjọ́ kan ń bọ̀ táwa náà gbá pátá nílé gbé tá a máa gbẹ́sẹ̀ tá a nílé gbé tó jẹ́ pé gbogbo wa ládi àbẹ̀gbé táwọn èèyàn ò jọ máa gbé wa nígbà tí ọ̀rọ̀ nípa Toba Ijaya tó ṣẹlẹ̀ onírúurú àwọn ọ̀rọ̀ ló bẹ̀rẹ̀ sí ní tàn kálẹ̀ káàkiri onírúurú àwọn ọ̀rọ̀ làwọn èèyàn ń bẹnu àtẹ́lù àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ nípa ohun tó ṣokùnfà ikú Toba Ijaya tá a bá gbàgbé olóyè Toba Ajíbóyè tó jẹ́ ọ̀kan lára àwọn olóyè ẹgbẹ́ onímọ́tò national nípínlẹ̀ Èkó iná la gbọ́ wípé àwọn kan ni wọ́n yìnbọn fún tó yẹ pé ó kúrò níbi tó ti ṣe kékeré lágboolé ẹ̀ iná ló ti kúrò pé kó òun máa lọ ilà àwọn kan bẹ̀rẹ̀ sí ní dàbòbò mọ́tò ẹ̀ ìbọn tí wọ́n rí lára mọ́tò yìí ọta àbọn tí wọ́n rí lára ẹ̀ kò lóǹkà ni débi pé wọ́n ṣẹ̀ gbé dìgbàdìgbà tí wọ́n gbé lọ ilé ìwòsàn tán ẹ̀pà òbóró mọ́ àwọn onílé ìwòsàn gbìyànjú láti ṣe tiwọn ìyẹn ni fọ́nrán eléyìí tẹ̀ ń rí tó ń tàn kálẹ̀ ṣùgbọ́n lásìkò yìí wọ́n ti mú afurasí eléyìí tó jẹ́ pé nínú ọ̀rọ̀ ẹ̀ gbogbo bíkú Toba Ijaya bó ṣe jẹ́ ó lọ́wọ́ sí ni kò lọ́wọ́ sí ni ìwádìí ti ń lọ lórí ẹ̀ ṣùgbọ́n láti bù yín gbọ́ nígbà míì ẹlòmíì tó ń ṣe dáadáa tínú àwọn èèyàn ń dùn wípé ó ń ṣe dáadáa àwọn kan sì wà ní kọ̀rọ̀ tí wọ́n á máa gbèrò obi sírú ẹni bẹ́ẹ̀ arákùnrin kan eléyìí tọ́wọ́ tó jẹ́ afurasí tọ́rọ̀ ẹ̀ ní í ṣe pẹ̀lú ikú Toba Ijaya àwọn agbófinró ti ṣiṣẹ́ ìwádìí wọn fínífíní lórí ẹ̀ bẹ́ẹ̀ làwọn aráàlú àwọn olólùfẹ́ Toba Ijaya gbogbo àwọn olólùfẹ́ àwọn onímọ́tò àtàwọn ìgbìmọ̀ yìí iná ni wọ́n dúró wípé àwọn gbọ́dọ̀ túṣu désàlẹ̀ kòkò àwọn gbọ́dọ̀ mọ ohun tó ṣokùnfà ikú Toba Ijaya gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ àwọn ò súnmọ́ àwọn èèyàn ń sọ nípa ẹni tó jẹ́ Toba Ijaya yìí pé ẹni tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ràn ẹ̀ ni
ẹ jẹ́ ká ti bí ìṣáná kí èso ògùn nígbà tí wọ́n fẹ́ sin olóyè Toba Ajíbóyè tí ṣe Toba Ijaya. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí wọ́n ti ń sunkún, ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí wọ́n ṣe ń yíra mọ́lẹ̀, ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ àwọn ohun dáadáa tí olóyè Toba Ajíbóyè Toba Ijaya yìí, àwọn ohun dáadáa tó ti gbé ṣe. Ẹni tó bá ń ṣèkà nígbà ó bá lọ tó ayé sọ o, kódà kó tó di pé ó lọ wọn a máa sọ kan rú ẹni bẹ́ẹ̀ lójú. Bákan náà ọ̀pọ̀lọpọ̀ tó bá wò pé rere ni wọ́n fẹ́ máa ṣe, lójú ẹni wọ́n ti máa sọ nípa àwọn rere tó ṣe. Ta la furasí tí wọ́n rí mú nípa ikú Toba Ijaya? Báwo lẹ́ni yìí ṣe súnmọ́ Toba Ijaya? Kí ni ipa tẹ́ni yìí kó tí wọ́n fi rí Toba Ijaya pa? Kí ni ẹ̀ṣẹ̀ tí Toba Ijaya ṣe àwọn tí wọ́n ṣekú pa tí wọ́n dàbò bo mọ́tò ẹ̀? Gbogbo ẹ̀ lẹ́ máa láǹfààní àti gbọ́. Ṣùgbọ́n bá a ṣe ń tẹ̀síwájú, ẹ má gbàgbé ẹ like, ẹ subscribe, ẹ share, kẹ́ comment lórí ìkànnì yìí. Òun ló máa fà á tẹ́ fi máa rí wa wò ní gbogbo ìgbà. Ikú olóyè Toba Ijaya dùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Kódà ọkùnrin kan wà nínú fọ́nrán yẹn nígbà tó ń bá àwọn èèyàn sọ̀rọ̀. Ó ń júwe pé aláàánú òun èèyàn kọ́ òun ló kán, kì í ṣe ọmọ bàbá òun, kì í ṣe ọmọ ìyá òun o. Àwọn ò tiẹ̀ fibi kọ́kọ́ tán. Ṣùgbọ́n nítorí oore tó máa ń ṣe fóun lòun ṣe mọ̀ wípé ẹni yìí láàárín ọ̀sẹ̀ kan, láàárín oṣù kan, àtàrà ẹ̀ lòun ti ń là, àtàrà ẹ̀ níyàwó òun ti ń jẹ, àtàrà ẹ̀ làwọn ọmọ òun ti ń lọ ilé ẹ̀kọ́. Irú ẹni báyìí ni wọ́n wá ṣekú pa, ni wọ́n yìnbọn fún. Ńlá ṣe ń sọ fún wa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tá a bá rí tó máa ṣe àkóbá fún wa lórí àwọn ìlànà ìjà tá a bá ń jà, tá a mọ̀ wípé kò ní tọ́nlẹ̀ ká má kúkú dásẹ̀ wọnú ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè lórí ọ̀rọ̀ ìjà àtàwọn onímọ́tò tó wáyé nílùú Òṣogbo. Àwọn ẹgbẹ́ àwọn ìjọba àbílẹ̀ àwọn ni wọ́n kọ́ ṣòfin tí wọ́n bá ní àwọn onímọ́tò àtàwọn onímọ́rọ̀ àtàwọn oníkẹ̀kẹ́ àtàwọn oníọ̀kadà tí wọ́n bá ní wọn ní pé ní gbogbo ibùdókọ̀ motor park tó wà lọ́ṣun state wọn ò gbọ́dọ̀ ṣiṣẹ́. Ṣùgbọ́n gómìnà fúnra rẹ̀ ti wá jáde, Adémọ́lá Adélékè, ó ti wá ṣòfin báyìí pé mọ́tò kọ̀ọ̀kan àwọn onímọ́tò tó jẹ́ àwọn NURTW ni wọn ò gbọ́dọ̀ ṣiṣẹ́ báyìí. Lè tó jásí pé lọ́wọ́lọ́wọ́ báyìí báwọn onímọ́tò kan bá ń ṣiṣẹ́ ní Ọ̀ṣun state, wọ́n máa ṣiṣẹ́ lọ́fẹ̀ẹ́ láì gba tíkẹ́ẹ̀tì kankan ni. Àtàwọn ọlọ́kadà àtàwọn onímọ́tò wọ́n ti pé àwọn suspend gbogbo àwọn ìgbìmọ̀ wọn yẹn títí tí gbogbo ohun tó ń rùn ńlẹ̀ tó fi máa tán. Irú àwọn ohun tá à ń tọ́ka sí rèé nípínlẹ̀ Èkó. Nǹkan tá a máa ń gbọ́ nígbà kan nìyẹn wípé àwọn onímọ́tò tún ti dé, wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní jà. Ìjà àwọn onímọ́tò kọ́ ló ṣekú pa Toba Ijaya nípínlẹ̀ Èkó. Ìjọba láti gbọ́ pé wọ́n jàjà onímọ́tò gbẹ̀yìn. Kéèyàn tó jẹ́ olóyè nínú ẹgbẹ́ onímọ́tò NURTW kókọ̀ kúrò ládùúgbò ẹ̀ tó ti ṣe kékeré wípé òun fẹ́ lọ wo àwọn táwọn jọ ṣe kékeré, bóyá àwọn ìyá kan wà lágbolé ń bẹ̀ àbí nǹkan kan lépèlé Èkó ń bẹ̀ ní o. Kó dẹ̀ kúrò ń bẹ̀ kó máa padà síbi tó ti ń ṣiṣẹ́, kó kúrò ń bẹ̀ kó máa padà lọ́fíìsì àbó lọ lé ni. Táwọn kan sì ṣínà bóbó mọ́tò ẹ̀ tó dàbọ̀ bó mọ́tò ẹ̀ lọ́tún lọ́sì débi pé àpá ìbọn àpá gíláàsì tó jábọ́ tó bẹ́ ní gbogbo ara. Ọlọ́run bá mi Èdùmàrè yóò bá fọ̀run kẹ́ olóyè Toba Ajíbóyè Toba Ijaya. Nígbà tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ ìwà dáadáa tó ń bẹ lọ́wọ́ olóyè Toba Ijaya yìí, à ń bẹ lọ́hùn pé kò yẹ kó jẹ́rú ẹni bẹ́ẹ̀ ló máa lọ lásìkò yìí. La ṣe ń sọ pé gbogbo lè ṣe bí gbogbo lè ṣèkà ọjọ́ kan ń bọ̀ tí iná máa dilẹ̀ lẹ́yìn aṣoṣù jẹ. Kí ni tí Toba Ijaya ṣe kó tó di pé àwọn kan wọ́n kóra wọn jọ wọ́n sì gbébọn wọn lọ yìnbọn fún un nílùú tó lọ́ba tó níjòyè? Kí lẹ̀ṣẹ̀ téèyàn bá ṣẹ̀yìn tó wá di pé à ń fìbọn léra wa káàkiri láì ṣe pé ọ̀pá ni lọ́mọ, láì ṣe pé èèyàn jalè. Ẹ̀yin tẹ́ ẹ lè gbébọn tẹ́ ẹ lè fi lọ pa Toba Ijaya, ẹ ráwọn adàlúrú àwọn ajínigbé ń bẹ̀ ẹ gbá fi yá wọn. Kẹ́ ẹ lọ sọ pé àwọn yẹn lè fẹ́ máa lọ yìnbọn fún. Ẹ rí àwọn ajínigbé tí wọ́n ń jí ọmọ gbé, tí wọ́n ń jí ìyá, tí wọ́n ń jí bàbá gbé. Ẹ lòbọn tó wà lọ́wọ́ yín kẹ́ ẹ lọ máa fi ṣèdájọ́ fáwọn ẹni bí ẹni tó jẹ́ pé ó ń ṣe dáadáa láàrin ìlú. Ilẹ̀ wa mú ìbọn lẹ̀ wá yìn fún títí tẹ̀mí fi bọ́ lẹ́nu Toba Ijaya. Ó dọwọ́ gbogbo wa o. Kò sẹ́ni tí ò ní kọ o, kò sẹ́ni tí ò ní kú. Gbogbo wa pátá iná la máa tọ́kù wò. A kàn ń bẹ lọ́hùn kó má tí ì kàn wá lásìkò yìí ni. Ìwọ tó bá yẹ pé wọ́n ló ń bẹ lẹ́yìn ẹ̀ tó fi di pé wọ́n lọ yìnbọn fún olóyè Toba Ijaya débi pé mi fi bọ́ lẹ́nu ẹ̀, ìwọ náà má kú mọ́.
idà tá a bá fi parun iná la máa fi ń pa ní padà nítorí pé igbá tá a bá fi yíkà là á fi san gbogbo àwọn ìwà abitẹ́yìn náà bá wù sẹ́yìn ó ń padà bọ̀ lórí yín èmi ò ní bá yín sọ pé ó ń padà bọ̀ lórí àwọn ọmọ yín torí àwọn ọmọ yín ò bá yín hùwà burúkú yẹn kó má jẹ́ pé àwọn òbí ló jèso àjàrà àwọn ọmọlẹ́yìn kan èmi ò ní bá yín ṣèpèrú ẹ̀ ṣùgbọ́n yín tẹ́ wà láabi fún ara yín lẹ́ẹ̀fọ́rí ara yín kó ọ̀pọ̀lọpọ̀ wá bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní máa gbé oríṣiríṣi àwọn ọ̀rọ̀ káàkiri wípé ṣáà mọ irú iṣẹ́ tó ń bẹ lọ́wọ́ tiẹ̀ náà ṣáà mọ àwọn ọ̀wà tó ti wù sẹ́yìn ẹ fìyẹn lẹ̀ fọ́lọ́run ọlọ́run lọ́ba tó lẹ́jọ́ bẹ́ẹ̀ sì rí àwọn míì wà níbi tọ́gbẹ́ ti sin òkú Toba Ijaya lẹ́kọ̀ọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ṣojú ayé tí wọ́n ń kégbe oríṣiríṣi ń bẹ lára àwọn tó ń sunkún ń bẹ yẹn ó lè jí àwọn tí wọn ò fẹ́ràn ẹ̀ wà ń bẹ lára àwọn tí wọ́n ń sunkún tí wọ́n ń yíra mọ́lẹ̀ wípé àwọn máa pàdánù èèyàn kan o àwọn pàdánù èèyàn pàtàkì láàrin àwọn ó lè jẹ́ nínú wọn ló ń bẹ lẹ́yìn àwọn tó ṣiṣẹ́ burúkú yìí nípa afurasí kan eléyìí tí wọ́n rọ́wọ́ tó léyìí torúkọ rẹ̀ ń jẹ́ Ọ̀kẹ́ afurasí yìí ó jẹ́ pé iṣẹ́ àwọn tí máa ń fẹ́ táyà fọ̀gánáìsà ló ń ṣe ibi tó ti ń fẹ́ táyà kò jìnnà síbi tí ọ́fíìsì Toba Ijaya tó wà léyìí tó já sí pé bó bá kúrò nílé ibi tí ó gbà kọjá yóò gbọ́dọ̀ ẹni tó ń fẹ́ táyà yìí yóò gbàbẹ̀ kọjá sẹ́ni tó sì jẹ́ pé ó nífẹ̀ẹ́ àwọn èèyàn dénúdénú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá ọlọ́jà ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́mọ wọn ń kiri iná ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ pé bí Toba Ijaya bá kọjá o bó bá fi lè rọ́mọ wọn yóò fún lè lówó tó bá pàdé tọ̀hún yóò fún lówó ó lọ́pọ̀lọpọ̀ àwọn olókoòwò kéékèèké bí yàrá máa tàgbàdo lẹ́gbẹ̀ẹ́ títì àbáwọn tí ń dín kàràtà bí ìyàwó ààrẹ ṣe sọ fún wa ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wúrú tí wọ́n ń tarú àwọn ọjà bẹ́ẹ̀ ni Toba Ijaya ló ti ṣèrànlọ́wọ́ fún tó yẹ pé tó bá rí wọn pé wọ́n ń ṣerú àwọn nǹkan báyìí òun lọ́nà láti ràn wọ́n lọ́wọ́ á hẹ̀pù wọn ó ti pèsè owó fọ́pọ̀lọpọ̀ mi ẹ fi kówó ọjà yín irú ẹni tó wá ń hùwà dáadáa bẹ́ẹ̀ ṣó yẹ kó jẹ́rú ẹni bẹ́ẹ̀ la máa pàdánù afurasí yìí torúkọ rẹ̀ ń jẹ́ Ọ̀kẹ́ nínú ọ̀rọ̀ tó sọ fúnra rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé wọ́n sì kọ́ bọ́ lọ́fun dáadáa láti sọ àwọn tó ránṣẹ́ báwo ni gbogbo ọ̀rọ̀ yìí báwo ló ṣe jẹ́ gangan ṣé ẹ mọ̀ pé lódodo ní kú sípò ìkà bẹ́ẹ̀ sì rèé ẹni tó bá ń ṣe rere òun náà máa rí rere ẹ̀gbà ló fi jẹ́ pé bó bá kù sáàtà kọ́mọ olóore ó jì sí kòtò mọ̀nàmọ́ná ṣiṣẹ́ ìránṣẹ́ ẹni tó jẹ́ Toba Ijaya yìí gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ kì í ṣe kíní kì í ṣe kejì tó ti máa ń hẹ̀pù bọ̀bọ̀ tó ń pè ní Ọ̀kẹ́ tó ń ṣe fọganáìsà yìí kò ṣẹ̀ṣẹ̀ máa ṣoore fún un ìjọ tó bá kọjá wájú ẹ̀ ó lè fún un lówó ìjọ tó bá òun pé òun fẹ́ ṣàwọn kọ́kọ́ yóò ṣe gbogbo ètò tó bá òun kó ṣe fún un ó lè máa bọ̀ kó o pé òun ní báàgì rẹsì àbí òun ní kíní kan nínú mọ́tò yóò gbélẹ̀ yóò fi hẹ́ẹ̀pù bọ̀bọ̀ tó ń ṣe fọganáìsà yìí kò ṣẹ̀ṣẹ̀ máa rí i tọ́gbẹ́ni tó ń ṣe fọganáìsà yìí náà tó ń pè ní Ọ̀kẹ́ tó sì mọ́ Toba Ijaya dáadáa Yorùbá fi máa ń pé bí kulé ò bá pani tòde ò ní pààyàn ìwọ tó jẹ́ pé ìwà ìkà ni wọ́n yàn láàyò láti máa wù ní gbogbo ìgbà ìwọ kì í rí ohun tó dáa bí èèyàn kan tó bá ti gbọ́ pé ẹnìkan ó ń ṣe dáadáa bẹ́ẹ̀ nínú ó máa bí ẹ sí ìwọ náà ò ní rí dáadáa ṣe kì í ṣèpè báyìí pé dáadáa tàwọn ẹlòmíín nínú máa ń bí ẹ sí ìwọ náà ò ní rí dáadáa ṣe ẹni tó ń tà ń sọ̀rọ̀ èyí tó ń jẹ́ Ọ̀kẹ́ èló jẹ́ pé fọganáìsà ló ń ṣe tó ń fẹ́ táyà nígbà tọ́rọ̀ kú Toba Ijaya ṣẹlẹ̀ iná lọ bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí lọ̀rọ̀ fi kọ̀rọ̀ voice note kan eléyìí táwọn èèyàn ń trend káàkiri kí ló ṣokùnfà voice note báwo ló ṣe jẹ́ ta lẹni tí Ọ̀kẹ́ tó ń ṣe fọganáìsà ta lẹni tó send voice note sí báwo ni voice note yẹn ṣe jẹ́ kí ni tó wà nínú voice note yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn wìrìwìrì ọ̀rọ̀ lẹ máa láǹfààní láti gbọ́ tóra a máa tú gbogbo ẹ̀ palẹ̀ a sì fáwọn agbófinró láàyè láti ṣèwádìí wọn dáadáa bí wọ́n bá ṣèwádìí gbogbo àwọn ọ̀rọ̀ wọn yìí á wá wo ibi tọ́rọ̀ máa já sí wọ́n fi jẹ́ pé ẹ̀ka òfin orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yin ẹ̀ka aṣòfin lórílẹ̀-èdè Nàìjíríà ń láti mọṣẹ́ wa bí iṣẹ́ kì í sọ̀rọ̀ wípé ẹnìkan hùwà ó lọ jí ẹyin àbómú ẹyin ó pọ́n lá ẹ̀múrú ẹni bẹ́ẹ̀ ẹnì kan ṣapa ẹnìkan wá kó 274 billion ẹni ẹ jẹ́ kó sì máa bọ̀ nílé ẹjọ́ náà ilé ẹjọ́ fẹ́ fààyè sílẹ̀ fún ààrẹ òyà ẹ jẹ́ kó lọ gba ìtọ́jú lẹ́ni tó fojú àwípó jówó jọba kó ẹjọ́ ń bẹ lọ́rùn o àròdákẹ́ gbogbo apáta la máa déwájú Ọlọ́run la máa ṣàlàyé ohun tá a gbélé ayé ṣe
tó bá yẹ pé èrò tiwa ìní ká máa ba ilé ayé yìí ká máa bà á jẹ́ a máa padà bá ń bẹ̀. ọkùnrin tó ń jẹ́ Ọ̀kẹ́ tó ń ṣe fọganáísà tó jẹ́ pé afurasí ni nínú ọ̀rọ̀ Iku Toba Ijaya ó ṣàlàyé pé 5 million naira làwọn kọ́ gbé fún òun. àwọn èèyàn wa yìí à ń láti mọ àwọn ọ̀wà tá a máa wù nítorí àtúbọ̀tán. arákùnrin Ọ̀kẹ́ tó ń ṣe fọganáísà ó ní wọ́n gbé 5 million naira fóun. iṣẹ́ kí ni kóun máa ṣe kóun kò máa ṣọ́ Toba Ijaya tó bá ti kọjá lọ àṣewò sọ pé máa ń gba ṣọ́ọ̀bù ẹ kọjá mi tó ti máa ń ṣe fọganáísà má wọ́ọ̀rì ìwọ gba 5 million. bó bá ti kọjá lọ ṣáàpè wá ó ti ń wọlé bọ̀ o ó ti kọjá lọ gbogbo ìrìn ẹ̀ ṣáà máa sọ fún wa. aago wo ló kọjá lẹ́ni aago wo ló kọjá lánàá aago wo ni yóò kọjá lọ́la. iṣẹ́ tí wọ́n ní kí Ọ̀kẹ́ yìí kó ṣe fún wọn nìyẹn. Ọ̀kẹ́ tó jẹ́ pé wọn ò ṣẹ̀ṣẹ̀ máa fún un lówó Toba Ijaya ò ṣẹ̀ṣẹ̀ máa ṣoore fún un ló fi ń sọ pé abínimọ́ni ìyẹn ò pé ká má ṣe ni o. ẹni tó jọmọ ìyá àyàn gan ń ṣèyàn ẹni tó bá sì jẹpo ẹni tó jata ẹni tó bá peta ẹni láì dáa irú ẹni bẹ́ẹ̀ yóò forí gbèpè. irú ẹ̀ ní ti Ọ̀kẹ́ yìí ó ní láàárọ̀ ọjọ́ tí wọ́n ṣekú pa Toba Ijaya yìí Toba Ijaya sì kọjá lọ́dọ̀ òun tó fún un ní 4,000 naira. ṣe gbọ́rọ̀ lọ́jọ́ tí wọ́n ṣekú pa Toba Ijaya arákùnrin afurasí tó ń jẹ́ Ọ̀kẹ́ tó ṣe fọganáísà tí wọ́n rọ́wọ́ tó lórí ọ̀rọ̀ ọkú ẹ̀ yìí ó ní Toba Ijaya gbáwájú òun kọjá ó sì fún un ní 4,000 naira. ṣùgbọ́n lẹ́yìn tó fún un ní 4,000 naira òun sì rìpọ́ọ̀tù lánàá òun rìpọ́ọ̀tù ń jẹta wípé ó ti kọjá o 12 p.m. ló kọjá lè ní ó ti lọ ẹ máa ṣọ́ tó bá tó ti ń bọ̀ ó ní WhatsApp number kan tóun máa ń send voice note sí tóun máa ń send gbogbo orin Toba Ijaya tóun máa ń send díẹ̀ sí. ló fi jẹ́ pé a ní láti ṣèwádìí dáadáa ẹ̀yin DSS ẹ̀yin iléeṣẹ́ ọlọ́pàá ẹ jẹ́ ká ṣèwádìí ọ̀rọ̀ ikú tó pa Toba Ijaya à ń láti mọ̀ díẹ̀ nítorí ẹ̀ níkọ́ nítorí ọ̀la ni ẹni tó kú ó ti kú lóòótọ́ ṣùgbọ́n ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ tá a bá sọ pé kò kàn wá kẹni tó kàn tó fi máa kàn wá ti Toba Ijaya lárí ìyá àmọ́tẹni tó kàn o. ẹ̀yin ẹgbẹ́ onímọ́tò nípínlẹ̀ Èkó ẹ̀yin ọ̀gá látòrí ọ̀gá lápapọ̀ Musiliu Akínsọ̀yà MC Oluomo gbogbo ìjà tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ẹ̀tanú ni láàárín ara wa ẹ jẹ́ ká máa pè wọ́n ká bá wọn yanjú ẹ̀. ọ̀gá àgbà pátá bàbá ẹ pé àwọn tẹ́ ẹ bá mọ̀ wípé bóyá níkùn sínú ara wọn ayé ti kúrò láyé wípé à ń ṣekú para ẹni nítorí pé ẹnìkan ló jẹ́ chairman níbi kan ẹnìkan ló ṣe kinní kan ẹ má ẹ̀kọ́ sọ àwọn onímọ́tò mẹ́ẹ̀kọ́ sọ wọ́n lẹ́nu bí irú eléyìí tó ṣẹlẹ̀ lóṣogbo yìí. àwọn ẹlòmíín wà tó yẹ pé wọ́n ṣiṣẹ́ mọ́tò yìí wọ́n kàn fi ń ṣiṣẹ́ ń tiwọn káwọn máa jẹun kó máa bọ́ fámìlì ni ní ìsinyìí tí wọ́n ti dáwọ́ àwọn NURTW ní Ọ̀ṣun state ṣáwọn yẹn lè máa rí nǹkan jẹ mọ́ báyìí. ṣé láàárín ìgbà tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó fi dáwọ́ àwọn onímọ́tò tó dáwọ́ wọn dúró lọ́ṣun state pé à ń já tíkẹ́ẹ̀tì à ń ṣe ẹgbẹ́ àwọn oníbùdókọ̀ motor park and garages à ń ṣe tó ti dáwọ́ ẹ̀ dúró nìsí àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ ẹbẹ̀ yẹn tí wọ́n ń rówó mú lọ sẹ́nu tẹ́lẹ̀ ńkọ́ ṣé wọn ti dáwọ́ wọn dúró báyìí. bàbá rẹ̀ tó fẹ́ sanwó skul ọmọ nínú wọn tó ti ń rò pé bóun bá ṣiṣẹ́ ọjọ́ méje òun máa rówó. bàbá rẹ̀ tó yẹ pé ibẹ̀ ló ti ń ró tó fi ń sebẹ̀ tó fi ń fúnyàwó ẹ̀ lówó ọbẹ̀ ṣé kò ti pin báyìí. ló fi jẹ́ pé a ní láti mọ̀ díẹ̀ dáadáa ohun tó ṣokùnfà ikú Toba Ijaya. arákùnrin Ọ̀kẹ́ tí wọ́n mú tó sọ pé fóun ní 5 million naira kó o máa ṣọ́rin ẹ̀ ibi tó bá gbà wọlé ibi tó bá gbà jáde kó o máa sẹ́ǹdì ẹ̀ sáwọn. lẹ́yìn tí gbogbo ọ̀rọ̀ yìí lọ tán èyí ló jẹ́ pé arákùnrin tí wọ́n pè ní Ọ̀kẹ́ yìí tó ń ṣe fọganáísà iná ló jẹ́ pé ọ̀rọ̀ wá kàn án làṣírí ọ̀rọ̀ fi tú wípé lọ́jọ́ yẹn gan nígbà tí Toba Ijaya kọjá ó sì fún un ní 4,000 àbó ṣe máa ń fún un lówó tó máa ń ṣe dáadáa sóhun nìyẹn. ẹni tó ń ṣe dáadáa sí ẹ tó mú pàṣẹ ẹ lẹ̀ káwá sọ pé ẹni tó ṣàbúrú sí ìyàn ńkọ́ kò lè jẹ́ òun nìkan wọ́n máa tó bíi 3 4 ọ̀pọ̀lọpọ̀ àwọn míì ìwà burúkú tí wọ́n ń wù nìyẹn kìtà ló tiẹ̀ fẹ́ mọ̀ bóyá ó kàn fi ṣe à ń fẹ́ táyà bóyá ó fi bojú ni bóyá ọ̀daràn paraku lòun náà níjọba ò fi gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mọ́rọ̀ yìí ká tú désàlẹ̀ kòkò ẹ fọkàn yín balẹ̀ lórí ọ̀rọ̀ ti Toba Ijaya yìí gbogbo bó bá ṣe ń lọ mi ní jẹ́ kí ti yín ó di sí lórí ìkànnì yìí
ní ìṣẹ́jú ni máa mú tó ń ṣẹlẹ̀ nípa Iku Toba Ijaya yìí la máa mú wá fún yín. Nítorí arákùnrin tó pe rẹ̀ ní fọganáísà tó ń jẹ́ Ọ̀kẹ́ tó gba 5 million naira tó fi ń ṣọ́ ìrìn sí ìyàn. Ṣé 5 million naira tó gbà ṣé ò ní ná tọ́mọ́ ni? Ṣé 5 million naira tó gbà ṣé kò ní tọ́mọ́? Ṣé 5 million naira yìí ló fẹ́ fi ṣe gbogbo ìgbésí ayé tó fi páàsì èèyàn lẹ̀ tẹ̀mí ẹ̀ fi bọ́ sí? Ó ti ń bọ̀ o, ó ti kúrò ní ìsinyìí o, ọ̀nà bí báyìí ló gbà ó ti drive lọ o. Ó wá di àfimúfilẹ̀, ó fimúfilẹ̀ fún àwọn ọlọ́pàá, ó fimúfilẹ̀ fún àwọn DSS kó lè máa rí àwọn ọ̀daràn mú. Ìwọ ń fimúfilẹ̀, ó mú páàsì àwọn èèyàn lẹ̀ nítorí kó lè ṣekú pa àwọn èèyàn dáadáa láwùjọ wa. Ẹni tó bá ti ṣekú pa àyàn, ó máa ṣekú pa òun náà gbẹ̀yìngbẹ̀yìn ni. Kò má rí rẹ bí ẹni wípé ìwọ dá àbí orí bákan. Gbogbo ẹgbẹ́ onímọ́tò ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣọ́, ká ṣera wa lọ́kan. Bóyá Toba Ijaya yìí bóyá ó tiẹ̀ dẹ́ṣẹ̀ kan tó ti ṣe àwọn kan sẹ́yìn. A ní láti mọ̀ ta lẹni tí Ọ̀kẹ́ tó ṣe fọganáísà tó pé òun gba 5 million naira, ta lẹni tó ń bá sọ̀rọ̀ lórí WhatsApp, ta làwọn tó ń sẹ̀ndí mẹ́sẹ̀jì sí. Ẹ wo nọ́mbà yẹn ṣiṣẹ́ yín bí iṣẹ́ àlékọ́ yín ṣe yín. Bẹ́ẹ̀ bá fẹ́ trace ẹ máa trace ẹ láti mọ̀ pé ta ló ní nọ́mbà yẹn, ta lẹni. Ẹ mú gbogbo wọn kí wọ́n jẹ́wọ́ ta lẹni tó ń rán wọn. Báwo ni wọ́n ṣe ṣe tó fi rí Toba Ijaya tó fi rí ipa tó fi di pé wọ́n dàbọ̀ bò ó nígbà tí fọganáísà tó náà gba 5 million naira tó ti sọ pé ọ̀nà bí báyìí ló máa gbà kọjá, iṣẹ́ ló wọ́n lọ dúró dè yẹn lójú ọ̀nà lọ́hùn. Tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dàbò bo mọ́tò ẹ̀ kó tó di pé ẹ̀mí bọ́ lẹ́nu ẹ̀. Láìpẹ́ yìí ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ àwọn onímọ́tò NURTW lórílẹ̀‐èdè Nàìjíríà, Alhaji Musiliu Akínsọ̀yà, mo dúpẹ́ lọ́wọ́ bàbá MC Oluomo, àwọn náà ti jáde wọ́n clear ọ̀rọ̀ wípé ọ̀rọ̀ onímọ́tò ti ju pé à ń ṣekú para ẹni lọ, tí wọ́n sì ń rawọ́ ẹ̀bẹ̀ síjọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu ọmọ olódòdẹ, ìjọba ìpínlẹ̀ Èkó lábẹ́ gómìnà Sanwó-Olú, àtọ̀pọ̀lọpọ̀ àwọn agbófinró, adarí lẹ́ka iléeṣẹ́ ọmọ ogun, adarí lẹ́ka iléeṣẹ́ ọlọ́pàá, adarí lẹ́ka NSCDC, adarí lẹ́ka iléeṣẹ́ ọlọ́pàá, àwọn fìjìláńtì, gbogbo àyẹn elétò ààbò ẹ fọwọ́sowọ́pọ̀ ẹ ṣèwádìí fínífíní lẹ́yìn eléyìí tẹ́ ẹ mú tó jẹ́ afurasí tí wọ́n pè ní Ọ̀kẹ́ tó lòún gba 5 million láti kọ̀ máa sọ bí tí Toba Ijaya bá ń rìn sí. Lẹ́yìn òun yìí ẹ tú díẹ̀ wò. Ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ àwọn onímọ́tò NURTW MC Oluomo ó ti fún yín ní go ahead. Ó ní kíjọba ó ṣèwádìí fínífíní lórí ẹ̀. Òun gọ́ fúnra rẹ̀ òun fẹ́ mọ àwọn tí wọ́n ṣekú pa Toba Ijaya. Ta lẹni tó ṣekú pa, kí lẹ̀ṣẹ̀ kí lọ́jọ́ ń bára wọn dù. Tó bá sì wá jẹ́ pé bóyá kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iṣẹ́ tó ń ṣe, ibo ló rìn sí, àwọn wo ló bá ṣe, kí ni tó lè mú kí wọ́n máa gbèrò pé wọ́n fẹ́ ṣekú pààyàn. Kọ́mọ ẹ̀dá tó gbé ìbọn dání kó tó dájú ẹ̀kọ́ ẹnì kejì ẹ̀, ẹ mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ ó ti gbé èṣù mi ni, láì ṣe pé o jẹ́ ọlọ́pàá tí wọ́n train ẹ lórí ẹ̀, láì ṣe pé o jẹ́ sójà tí wọ́n train ẹ lórí ẹ̀, o wá ń gbébọn káàkiri. Ló ní ṣe pẹ̀lú ẹni tí wọ́n mú ní Ọ̀ṣun state nínú àwọn igun ọlá mọ́mì tí wọ́n sọ pé wọ́n bàbọn lọ́wọ́ ẹ̀, ó lóun kọ́ lòun níbọn. Ẹnìkan tó jẹ́ ṣáàmánù ibùdókọ̀ kan ní Ifẹ̀ iná ló wá síbẹ̀ tí wọ́n pè ní Ṣíbí. Ó ní Ṣíbí yìí ló gbébọn lé òun lọ́wọ́. Kí ni ìbọn wá lọ́dọ̀ àwọn onímọ́tò? Ṣé ìbọn lẹ fẹ́ fi já tíkẹ́ẹ̀tì ni? Ṣé ìbọn ní báyìí tẹ́ fẹ́ fi kọ orúkọ àbí déètì sínú tíkẹ́ẹ̀tì tẹ́ ń já fáwọn onímọ́tò? Tó fi wá di pé ọ̀rọ̀ di ká máa fi ìbọn léra ẹni káàkiri lórí ti Toba Ijaya yìí. Abẹ́ ìjọba àpapọ̀, abẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó, lábẹ́ olóyè Sanwó-Olú, abẹ́ wọn Babájídé Sanwó-Olú, ẹ dákun ẹ dábọ̀ ẹ ṣèwádìí ká mọ bí iṣu ṣe kún bọ̀bẹ̀ ṣe bẹ́, kí ni tó ṣokùnfà ikú Toba Ijaya. It's alright, ẹ rí pé lè ní agbára ẹ̀yẹ tèmi kó gba ẹnu tán. Kí ni tẹ́yìn ló sì gbogbo sí lẹ́rù yẹn? Ẹ máa bá mi drop ẹ̀ sí comment section. Kò tí ì tán o ẹ̀yin tèmi. Orí mo nílò láti tẹ̀síwájú, mo nílò láti mọ ìdí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń gbé MC Oluomo kinní kan igbá wo ń tí ò dẹ̀ kan bàbá yẹn lọ́wọ́ lẹ́sẹ̀ ó ná fẹ́ mọ́ rà ní lọ́wọ́. Torí gbà mo tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí yẹn mo rí máa nǹkan tó ṣàlàyé fún wa pé lẹ́yìn MC Oluomo Toba Ijaya ló yẹ kó tó jẹ state chairman ní Lagos state. In fact ó sọ̀rọ̀ ilẹ̀kùn ẹ wò kí tó analyse gbogbo ẹ̀ papọ̀ ẹ já gbọ́rọ̀ lẹ́nu máa yìí. A'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Èyí tí a tún fẹ́ sọ lẹ́nu kọ́lọ́wọ́n lọ́jọ́ ẹni kọ́lọ́wọ́n májà ṣíwò
ọlọ́mọdéjì àṣìṣọ. Ṣe rí àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé tó bá ń gbóná èèyàn ò gbọ́dọ̀ sọ̀rọ̀, àmọ́ tọ́lọ́run bá ti ń bomi sí ká bá lè gbọ́ra wáyé, torí wọ́n ní ká fi ọ̀rọ̀ wọ́rọ̀ kọ́rọ̀ tinú ọlọ́rọ̀ tú. Ìmọ̀ bóyá gbàgbọ́ yẹn wọ́n ní Yorùbá ní ká fi ọ̀rọ̀ wí ọ̀rọ̀ kọ́rọ̀ wá ti inú ọlọ́rọ̀ kọ́rọ̀ tú. Àkọ́kọ́ bí ti máa gbé ọ̀rọ̀ nígbà gbogbo ẹ̀yin ọmọ Fádèyí, ẹ kú rọ̀jú o, ẹ kú ara fẹ́ra kù, ẹni àpọ́nlé ẹni abiyì ẹni ńlá kàǹkà bí ẹja núbú tó fayé lẹ́ni Fádèyí tó lọ. Tọ́ba Ajíbóyè Ìjayà ìkòkò ajégunjẹran. Alhaji wa Síkírù Àyìndé Barrister ó ti parí ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ kí bàbá náà tó lọ. Bàbá ní tẹ́ni rere bá ń bẹ láyé a kì í tètè mọyì ẹ̀, ó dìgbà tó bá fààyè lẹ̀ ní tó kàn ló mọ̀ ká tó mọ̀ tó sọnù lára ẹni. Tọ́ba Ìjayà ìkòkò ajégunjẹran ní Tọ́ba Ìjayà wọn ó sọ̀rọ̀ bí káfírí, ọba kò forí jẹnu mi láéláé tí bẹ́ẹ̀ la ó fi fún, a ò lè rí irú Ìjayà mọ́ o. Àgbà náà ní ká gbà fọ́lọ́hun, àgbà náà ní ká gbà fọ́lọ́hun, gbogbo ohun tó bá ti dé o ká gbà fànábì. Àgbà náà ní ká gbà fọ́lọ́hun, gbogbo ohun tó bá ti dé o ká gbà fún Rọ̀súlù. Àgbà náà ní ká gbà fọ́lọ́hun. Tẹni rere bá ń bẹ láyé èèyàn kí n tètè mọ iye o, ó dìgbà tẹni náà bá fi ayé lẹ̀ ká tó mọ nǹkan tó sọnù lára wa. Gbogbo ẹ̀yin ọmọ Fádèyí ẹ kú rọ̀jú o, ayé ò ní kí yín ẹ kú rọ̀jú ìbànújẹ́ mọ́ láéláé. Àwọn àgbàlagbà ló bọ̀ wọ́n nítorí ọlọ́gbọ́n lèèyàn ṣe gẹrun wèrè dáadáa. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ rúṣẹ́ yọ ayé ń ṣe àpérò, ta ni ò mọ̀ pé tó lókun bá dé kò sẹ́ni tí ò ní gbé lọ, olókun aburú ò ní gbé gbogbo ẹ̀yin ọmọ Fádèyí lọ mọ́ láéláé. Sórí wọ fọganáísà tí wọ́n fún ní 5 million tó wá fún wọn ní information Tọ́ba Ìjayà, ó paná gbogbo ògo Fádèyí ni, torí pé nǹkan tó wà obvious nìyẹn. Ókè ẹ jẹ́ ká ti rí pẹlẹbẹ mọ́lẹ̀ jẹ, ká ti bí ìṣáná ká kíyèsí ogun. Ẹ lọ wo Lagos State báyìí, ẹ lọ wo Lagos State ní Èkó tá a wà yìí, tá a bá ń sọ̀rọ̀ area boys tí fèsì ẹ clear, tíṣù ẹ shine. Mo ti sọ nínú previous video mi sẹ́yìn, tí fèsì ẹ clear, tíṣù ẹ shine fún state chairman, next state chairman tó kàn ní Lagos State yìí Tọ́ba Ìjayà ni. Mo ti sọ nínú àwọn previous video mi pé Tọ́ba Ìjayà ló kàn. Ẹ lọ wo gbogbo àwọn area boys Èkó, kò sẹ́ni tíṣù ẹ clear, kò sẹ́ni tíṣù ẹ shine, tí fèsì ẹ clear tó Tọ́ba Ìjayà. Àná tún wọ́n wà obvious wípé Tọ́ba Ìjayà ọmọ Hamzat upcoming governor, ọmọ Hamzat ní Tọ́ba Ìjayà jẹ́ wàláì. And mo wá rò nǹkan kan náà pé tí state chairman kan bá lóun fẹ́ máa lo 8 years lásìkò tá a wà yìí, ṣé àwọn tó kù ṣé kéyìn tán lẹ́nu wọn kan tó débi oríire wọn ni, tí gbogbo ayé ti mọ̀ pé Tọ́ba Ìjayà ló kàn wàláì. And tá a bá wá wo gbogbo ẹ̀yin alágbára ayé, gbogbo ẹ̀yin tẹ́ lágbára tẹ́ ń pàṣẹ ń sìn, ẹ má jẹ́ káyé pa yín o, torí ẹni tó bá kú òní ti ẹ gbé o. Ẹ gbìyànjú káyé má pa yín, ẹ sáré pé ẹ sáré ayé àmọ́ ẹ má ṣàkọjá kádàrá. Sáré ògùn má bà tèmi jẹ́ torí mi ò bá tiẹ̀ jẹ́. Ẹ wo Tọ́ba tó ń ṣe fónílé, tó ń ṣe fàlejò, tó ń ṣe fálára, tó ń ṣe fàjèrò, ó wá fẹ́ dórí ọwọ́rọ̀gùn àga tiẹ̀, ayé wa paná ẹ̀ bíi fìtílà. Ayé ò ní paná wa bíi fìtílà, ikú òjijì ò ní tọ́ sí wa. Àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá wà ń di ikú Tọ́ba Ìjayà, ìgbín ò kì í rìn kó kore, ìgbín ò kì í rìn kó kó aláàánú lójú ọ̀nà. Gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ ń pakú Tọ́ba Ìjayà ìkòkò ajégunjẹran, kóṣù yìí tó parí, níwọ̀nba kóṣù yìí kó parí, ẹ máa ṣẹ̀sìn ayé o. Torí tẹ́ bá wo gbogbo báwọn èèyàn ṣe ń bú Alhaji Musilu Ayinde ọmọ Akíntọ́yà tó, ẹ lè rí àwọn ọmọ Fádèyí, ẹ lè rí àwọn ọmọ Tọ́ba kan sọ̀rọ̀ sálàjì Musilu Ayinde ọmọ Akíntọ́yà, torí Alhaji Musilu Ayinde ọmọ Akíntọ́yà wà nínú àwọn tí wọ́n dá Tọ́ba padà sí National Union, tó jẹ́ pé nínú àwọn tá a gbọ́dọ̀ dárúkọ ń sìn, wọ́n sọ pé Alhaji Musilu Ayinde ọmọ Akíntọ́yà gbọ́dọ̀ gba Tọ́ba padà. Mo fi Ọlọ́run bá búra, àjọṣepọ̀ Ọlọ́run bá wa fi ọ̀run kẹ́ Tọ́ba Ìjayà Ajíbóyè, àjọṣepọ̀ tó dánmọ́rán wà láàrin wọn àtàlájì Musilu Ayinde ọmọ Akíntọ́yà. Mo fi Bẹ́tìrì àti ìkàtijọ́ ti máa pàdé Ọlọ́run búra.
wọn tàlájì Musilu Àyìndé Akínsọ àyàkí sọ pé àwọn ní interest nínú ikú yẹn pé gbogbo ibi tó bá ti wọ́wọ́ àwọn fẹ́ mọ̀. wọ́n ní ẹni tí ò bá rìn bèbè tí odò á lè béèrè pé irú ẹja wo ló pa. ẹni tó bá ní o ìkòkò ajégunjẹran nígbà tí tó bá wà láyé gbogbo wa la rí bí gbogbo wọn ṣe ń round bó ṣe máa ń ṣe ní Lagos State. wàláì kò sí irú tó léwu tó lè ṣẹlẹ̀ kò ń ṣe irú tó bá ló máa kú táwọn Lagos State ò ní débẹ̀ torí ẹ̀yẹ ẹ̀kẹyìn ni wàláì ẹ̀yẹ ẹ̀kẹyìn ni. wọ́n ní ẹni tí ò bá ṣe nǹkan òtúfù kò ní kíyèsí ẹ̀ǹkùlé ẹjọ́ nígbà tí ó ń ṣe pé ìjà wà láàrin tọ́ba àtàwọn Lagos State tí wọ́n wá fi lè máa rò pé tá a bá lọ síbi òkú ẹ̀ ìjà máa ṣẹlẹ̀ kí ló fẹ́ mú jà wá kí ló fẹ́ mú kọ́ máa ráàsì wọn nígbà tí ó ṣe pé wọ́n ti nínú aburú pẹ̀lú ẹ̀ ẹ bá wá rò pé tẹ́ ẹ bá lọ síbi òkú yẹn ìjà máa ṣẹlẹ̀ definitely nǹkan kan ti ń ṣẹlẹ̀ underground tí ò ti hàn sí gbogbo ayé tẹ́lẹ̀ tá a mọ̀ nìyẹn because wọ́n ní nígbà tí incident yẹn ṣẹlẹ̀ hospital kan ní tọ́ba wà tẹ́lẹ̀ wọ́n gbé kúrò lọ́sípítà yẹn wọ́n gbé lọ sọ́sípítà àbòmí ṣe báwọn kan lọ ṣe agbátẹrù pé ẹgbẹ́ kúrò bí ẹgbẹ́ lọ sọ́hùn tó wá jẹ́ pé ńgbà tó wá kú ká má wá lè rí state exco kankan níbẹ̀ tó lè yọjú tó máa ṣẹyẹ ẹ̀kẹ́yìn fún Toba Ijaya ṣé Toba Ijaya wá kéré ni oru last respect yẹn lásán tó bá rí gbogbo ẹ̀yìn state exco ńbẹ̀ inú àwọn èèyàn dùn gbogbo òlu igi ńlá ló lọ nígbòye o àràbá ńlá ló lọ níjù ká má wá rí state ká má wá rí gbogbo àwọn state exco kankan ńbẹ̀ definitely ẹ jẹ́ ká tanná sínú òkùnkùn káwọn ẹni tó ń da òkùnkùn láàmú kí mọ́lẹ̀ tó fara hàn kò sírú tó léwu táwọn èèyàn lè sọ tí olórí ò bá wọ́ yẹ káwọn ọmọ ẹ̀yìn wá bẹ̀ kan wá ṣojú ṣe láwọn tó lórúkọ àtàwọn èèkàn tẹ́ bá wo gbogbo òní táwọn state exco sì rìn ẹ rí i pé Kúnlé Poli òun sábà bá wọn jáde láwọn sẹ́ẹ̀tì kan Kúnlé Poli máa ń dárìn tiẹ̀ lọ ni nígbà tó mọ̀ pé iṣẹ́ ọwọ́ òun mọ́ Kúnlé Poli dá jáde ni ó dẹ̀ lọ síbẹ̀ káàtì ẹ̀ wá sọ pé èèyàn kan fún lóhùn ó sì fi ìjọmọlúàbí kún pé nígbà tó ṣe pé mi àti ẹni jà ara wa tẹ́lẹ̀ mi ò dẹ̀ lè rókú sí Toba torí kò sẹ́ni tí ò ní kú ẹjọ́ ẹ̀yin ìjọba wa torí Ọlọ́run àti sọ pé bí báyìí ní kú Toba gbà wá o àmọ́ ẹjọ́ nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin alágbára ayé ẹ bá wa tan ìmọ́lẹ̀ sínú òkùnkùn ibi tí ikú Toba tó bá gbà wá and for organizer tó sọ pé wọ́n ti mú yẹn ṣé àti ìrìn kan tọ́jú ẹ̀ débi pé ìgbà tó àwọn tí wọ́n gbéṣẹ́ fún pé báwa máa tẹ̀lé lágbájá báwa sọ movement yẹ ṣé wọn ò tí ì rí àwọn ẹni yẹn mú ni tó bá mú àwọn ẹni yẹn ká wá mọ àwọn tó rán wọn iṣẹ́ ẹ wo ìtàdógún là máa jẹ ìsan ni wọ́n mọ̀lẹ́ oṣù mẹ́ta lèèyàn mọrú ẹni téèyàn bá rìn ọ̀rẹ́ dàmí ò tó pọ́n òtó rẹ́ni abínibí gangan dání. It's alright ẹ̀rí kó gba ẹnu tán ó ní agbára ọ̀rọ̀ ní máa yẹn náà sọ sílẹ̀ yẹn gbogbo ntẹ́yìn náà bá tún rò nípa ẹ̀ ẹ má bá mi drop ẹ̀ sílẹ̀ sí comment section ẹ̀yìn tèmi ẹ̀rí pé lè ní agbára ikú Toba Ijaya jẹ́ ikú tó kù ní pátá nítorí pé kíni mo nígbà mo kọ́kọ́ ṣe fídíò lórí máa yẹn mo kọ́kọ́ béèrè nípa máa yẹn dáadáa in fact wọ́n jẹ́ kó yé mi pé aláàánú gidi ni máa yẹn tẹ bá rárákùnrin kan tó bẹ̀rẹ̀ sí ní kébi gbogbo òun ló lọ yìí kíní bóun ló ṣe fẹ́ ṣe bóun ló ṣe fẹ́ sustain bóun ló ṣe fẹ́ a lot of people in fact wọ́n jẹ́ kó yé mi pé máa yìí ní foundations tó fi ń tọ́jú àwọn èèyàn lọ́tọ̀ personally ẹ wo kí lórúkọ ẹ ẹ̀yin náà ẹ wo ráìsì bó ṣe tó ẹ wo sẹ̀mó wọ́n ní bó ṣe máa ń ṣe nìyẹn iṣu bó ṣe máa ń ṣe ní àṣẹ bó ṣe máa ń tọ́jú àwọn èèyàn nìyẹn wọ́n ní kò síbẹ̀ yẹn ó ṣe bá ẹkún wọlé máa yìí tí ó dẹ̀ bá ẹkún yẹn jáde ó bẹ̀rẹ̀ ní jáde ṣáá wọ́n ṣe ròyìn máa yẹn fún mi kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ làwọn kan náà bẹ̀rẹ̀ sí ní jáde pé máa yìí ti pààyàn gan ó ń ṣe kékeré o wípé ó ti dé èèyàn gan ipò dẹ̀ possible kò jẹ́ pé ara àwọn nǹkan tán ti ṣe nígbà kan làwọn èèyàn náà sì tún wá ń fún ẹ ní time ìgbà tán tó wá rí wọn mú tán tó padà wá rí ìdí agbára máa yẹn ẹ̀mí tó wá di pé wọ́n tó wá backfire padà ẹ ti understand nǹkan tó wá take revenge ẹ gbọ́ ẹ má jẹ́ kí n ti sọ̀rọ̀ jù máa nǹkan sọ̀rọ̀ ó jáde ó jẹ́ kó wá pé òun mọ Toba Ijaya dáadáa in fact ó ṣàlàyé àwọn ogun kan tí Toba Ijaya ti jà àtàwọn tó jẹlẹ̀ during that time kí ni tó bá wa sọ ẹ jájọ sáré gbọ́ briefly báyìí. Toba Ijaya lágbára ìgbòfádé ìmọ̀ mo ṣe mo rántí ìgbà tó lọ yìí ti 100 years òun ló fi lẹ́nu ó ga ọ̀ tí bó wọn náà lè jábọ̀ ìgbẹ̀yìn alágbára ayé ẹ jẹ́ ká lọ fọlọ́ sí o no champion forever wàláì nísìnyí tó wá ti ń ṣe dáadáa táwọn èèyàn ti ń sọ̀rọ̀ dáadáa ni wọ́n á mú ẹ kúrò ọmọ ìyá mi rest in peace o ìgbà tó dé tó ṣe gàràgàràgàrà ńgbà yẹn tó sáré lọ ṣe lọ́bọ̀ ó bọ́ sàkálà ṣe gbogbo ẹ̀ ṣe kíní ṣe gbáṣàwò òbí kọ́rọ̀ jọ wọn náà pààyàn ògbẹ̀mí èèyàn ó tẹ̀jẹ̀ sílẹ̀ nọ́mánọ́mà ọmọ ìyá mi ọ̀run rè o you live by the gun die by the gun
Ọlọ́run kò ń ṣe nǹkan tí wọ́n lè yẹ láyé. ẹ rí i pé ó ní agbára ó gba ẹnu tán tẹ́yìn náà bá tún rò ẹ máa bá mi drop ẹ̀ comment section. ẹ rí i pé máa yìí tó sọ̀rọ̀ tán yìí ó ń ṣe kó sọ̀rọ̀ yẹn pé bóyá ó yá ó sọ bí ẹni tí tó mọ̀ dáadáa ni ó ti yẹyin so àwọn kan wá bẹ̀rẹ̀ sí ní jáde pé àwọn tó ṣe náà ní kinní kan ní ọ̀hún ṣé òun náà ò lẹ́jẹ̀ lọ́rùn ó ti lẹ́jẹ̀ lọ́rùn àwọn èèyàn wọn tó ti pa àwọn ọ̀hún sá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n nǹkan tí mi ò kàn sọ ni pé hired assassin ó yàtọ̀ sáwọn ọmọ onímọ́tò àwọn gbogbo apáta náà la mọ̀ báwọn ọmọ onímọ́tò sì máa ń operate láwọn sáàgbà kan especially ìjà tó sọ pé tiẹ̀ kọ́kọ́ jà ní 2014 gbà yẹn ó ti yẹyin tẹ́ bá rántí tẹ́ bá gbàgbé máa rí pé during that 2014 náà níjà ti auxiliary náà ṣẹlẹ̀ ní bábà Ìbàdàn gbà yẹn ní Ọ̀yọ́ state ìjà tó auxiliary ẹ mọ̀ during that time ìjà máa ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ onímọ́tò tó máa ń pọ̀ ìjà tó kọ́kọ́ gbé auxiliary lọ sẹ́wọ̀n ní 2016 ẹ mọ̀ pé 2016 adájọ́ ẹ̀wọ̀n fún auxiliary náà nígbà tó ti bẹ̀rẹ̀ case yẹn láti 2014 ìjà yẹn náà 2014 náà ni ìjà ilé tí wọ́n sọ pé ó pa Ọlátúndé ẹ ti rántí àtàwọn kan tó bá clash yẹn lọ náà pẹ̀lú Ajíbóyè Toba Ijaya ìjà yẹn náà during that 2014 náà ni so ìjà àwọn ọmọ onímọ́tò gbogbo apáta la mọ̀ bí gbogbo ìjà yẹn sì máa ń rí ní gbogbo time gbà yẹn so ó yàtọ̀ sí assassin. gẹ́gẹ́ bí àwọn nǹkan tá a ti gbọ́ nípa máa yìí a gbọ́ bí ẹni tó jẹ́ pé èèyàn ò ní bàjá yóò dẹ̀ lọ bẹ́ẹ̀ nìyẹn jà ẹni tó bá tọ́ máa yìí ló máa tọ́ ẹ ti understand ẹni tó bá gbéjà wá ló máa gbéjà pẹ̀lú ẹ and that is èmi lè pè ní self defence mi lè rí máa yìí bí èèyàn burúkú because gbogbo àwọn dáadáa tí màá yẹn ti ṣe ó ti ẹ̀jẹ̀ pé àwọn kan sọ pé nígbà tó bá ti kẹ́jẹ̀ sọ́wọ́ tó bá ti pààyàn wọ́n wàá mọ̀ sí dáadáa láti fi cover up ẹjẹ́jà tọrọ dáríjì Ọlọ́run ó ṣàánú wa n téyìn ò mọ̀ ojú Ọlọ́run mọ̀ ẹ ti understand so ọ̀rọ̀ yìí ò kan MC Oluomo rárá but MC Oluomo dá sí ọ̀rọ̀ yìí láti jẹ́ kí investigation yóò yá because àwọn táwọn according to gbogbo information tí tèmi ń gbà ní gbogbo ibi tí wọ́n ti ń post pé MC Oluomo lọ́wọ́ nínú kinní yẹn o nítorí pé òun ni ó yẹ kí ó jẹ state chairman lẹ́yìn MC Oluomo náà sì tètè take ẹ̀ kinní kan different allegations náà bẹ̀rẹ̀ sí ní fi kan MC Oluomo ṣùgbọ́n tí mi ìbá ní parọ́ fún yín nǹkan kan ò kan MC Oluomo bẹ́ẹ̀ ẹ jẹ́ kí àwọn ọlọ́pàá parí iṣẹ́ ìwádìí wọn ẹ ti understand nísìn Ọ̀kẹ́ ti wà ní custody báyìí ó dẹ̀ ti jẹ́wọ́ ẹnì kejì àkàrà ó dárúkọ àkàrà ọ̀gẹ́rẹ́ ilé ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòkà ilé ìhùnsá alápòore ilé ètò pa kínní alápòkà lòun ọ̀gẹ́rẹ́ ó dárúkọ ẹ̀ Súkò ó dárúkọ Súkò òun àtìyàwó ẹ̀ nínú àwọn yẹn ti jápa ṣùgbọ́n sọ pé àwọn gangan náà ṣe agbátẹrù gbogbo owó tán náà ẹ ti understand 5 million naira tó sọ pé gbé fún Ọ̀kẹ́ ìyẹn bíríkìlà àbí fọkanáísà ní kápẹ́ wọ́n ní 5 million tán gbé fún gbogbo ìnáwó tán ná fún àwọn pípò yẹn wọ́n ní pé Súkò ló ná owó yẹn allegedly according to information tó kàn wá lára bọ́ kí gangan la máa ń rí nínú kinní yẹn láti máa dá ẹ̀mí èèyàn bíi tiẹ̀ légbodò láti pa ẹni tó jẹ́ pé ó mọ̀ pé tó bá ti lè pa báyẹn rí mọ́ àṣẹ ó ti dẹ̀rù jẹjẹ kù ẹ̀ rí mọ́ láti máa dá ẹ̀mí èèyàn bíi tiẹ̀ légbodò kí la máa ń rí nínú kinní yẹn kí làwọn èèyàn máa ń rí bẹ́ẹ̀ ẹ̀yin tèmi ẹ̀rí pé lè gba ẹnu tán ni so ọ̀rọ̀ yóò kan MC Oluomo for now ọ̀rọ̀ yóò tí ì kan MC Oluomo gbogbo àwọn rumours tó kálukú ń gbé lọ́tún lósì yẹn rumours ni for now rumours ni ṣùgbọ́n nígbà tí Ọ̀kẹ́ dárúkọ àwọn èèyàn kò tí ì dárúkọ ẹnìkankan tó jọ mọ́ tẹ MC Oluomo rárá so àwọn tó dárúkọ náà ni ọ̀gẹ́rẹ́ àkàrà pẹ̀lú Súkò àtìyàwó ẹ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó ń wá báyìí nìyẹn wọ́n dẹ̀ sì ń wá wọn gidigidi but according to information wọ́n jẹ́ kó yé wa pé Súkò àtìyàwó ẹ̀ àwọn gangan náà kọ́kọ́ gbé owó fún àwọn tó ọ̀gẹ́rẹ́ àti àkàrà tó ṣiṣẹ́ yẹn àwọn kan náà tó wà ń bẹ̀ pẹ̀lú wọn tọ́jọ́ lọ assassinate máa yẹn ṣùgbọ́n Súkò according to information náà sọ pé sponsor gbogbo owó yẹn so ẹni tó wá gbéṣẹ́ fún Súkò náà ó dìgbà tọ́wọ́ bá tó tẹ̀ ìyẹn náà kó tó di pé a tó lè mọ further investigations lórí ẹ̀ so according to ti Ọ̀kẹ́ olórí burúkú tẹ̀ ń wò wájú mi according to information náà sọ pé ó release fún àwọn ọlọ́pàá báyìí ó ní pé ọ̀gẹ́rẹ́ Súkò òun ló send owó sóhun 5 million ló dẹ̀ send sí òun so iye tó wá fún ọ̀gẹ́rẹ́ ilé ọ̀gẹ́rẹ́ alápòkà tiẹ̀ iye tó wá fún yẹn ilé ò tí ì lè sọ sí 5 million sẹ́ẹ̀lì náwó yẹn tán ẹ̀yin tèmi ẹ jẹ́ á máa change díẹ̀ ẹ jẹ́ á máa ronú ọ̀la ìlú ní 5 million naira èló ní 5 million naira tó bá fẹ́ ra mọ́tò gidi kò rà á èló ní 5 million naira tó bá fẹ́ kọ́lé tó lálàáfíà kò kọ́ èló ní 5 million naira tó bá fẹ́ gbọ́ bùkátà àárín ọdún kan kò gbọ́ 5 million naira ò gbọ́ bùkátà òdìdí ọdún kan tó bá fẹ́ gbọ́ bùkátà tó bá jẹ́ pé o ti ní bùkátà o kò gbọ́ bùkátà ọdún kan èló ní 5 million naira tó dẹ̀ wo sososo pé ẹni o lè ní any benefit tó lè ṣe fún ẹ mọ́ ju kọjá fada 5 million naira ẹ já máa ronú
mo ti lẹ́ni tó jẹ́ pé this online náà ni téèyàn pàdé pé ok báyìí táwọn èèyàn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní contribute owó àwọn èèyàn ti contribute to 20 million 50 million 100 million fáwọn èèyàn rí this man tí kí lórúkọ ọmọga àbí ó dàbí pé ọmọga ni man ti tán lọ pàdé nínú ilé àlàpà kan nígbà kan ẹ ti rántí 20 million naira làwọn èèyàn contribute fún so tó bá jẹ́ pé ẹnìkan wá gba 5 million naira láti assassinate ọmọga ẹ̀yin náà wò 20 million naira through that particular foundation man yẹn ó ti jáde sọ̀rọ̀ ẹ já máa ronú láàrin ẹni tó sọ pé kán pa èmi ìmọ̀ye tán lè gbé fún ẹ tó jẹ́ pé lára èèyàn ò ní padà rí tó jù bẹ́ẹ̀ lọ ara ẹnìkan náà ló ti pa èèyàn padà rí once you can work once you can believe in yourself tó o bá wò pé kíni kan kí la máa rí bẹ́ẹ̀ nínú kádẹ́mì ara wa lẹ́kọ̀ọ́ it's very very bad so èmi kàn wá láti wá clear air lórí gbogbo incident yẹn ni and lórí tí ń jà rìnrìn lórí social media torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní tag MC Oluomo gan pé kò rán àwọn èèyàn kankan wá láti state schools láti wá síbi burial máa yẹn láti ṣe gbá láti ṣàwò wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lóríṣiríṣi bọ̀ tí tèmi rí pẹ̀lú gbogbo kìnìún yẹn ni pé anybody ò lè ti conclude báyìí níta lè sọ náà presently báyìí ni pé ẹ jẹ́ káwọn ọlọ́pàá ó ṣe investigation wọn dáadáa àwa dẹ̀ believe pé káwọn ọlọ́pàá tó parí investigation yẹn gbogbo àwọn tó kàn pàwátà ni ó jù wọ́n ti fi gbogbo picture ọ̀pọ̀lọpọ̀ àwọn people yẹn síta ṣùgbọ́n due to pé kò tí wà officially released so èmi ò lè release ẹ̀ mi báyìí ṣùgbọ́n ti Ọ̀kẹ́ àwọn ará Fádèyí wọ́n ti release ẹ̀ síta everywhere ó ti wà ní almost every blogs so Ọ̀kẹ́ tẹ̀ ń wojú bẹ́ẹ̀ sí ń wojú rẹ̀ yìí according to information tó rí tiwa wọ́n ní pé òun ló gba 5 million naira ẹ̀yin náà ojú máa yìí ìyà ń jẹ màná ìyà ń jẹ máa yìí ìyà ń jẹ gan because kó tó lè gba ojú rẹ̀ gan show gan pé ìyà ń jẹ báwo lè lè o ṣe rí 5 million naira tẹ́rù sí ní kọ́kọ́ bá ẹ̀yin tèmi poverty na bastard o and àwọn tá ń gbára lé ẹja wà very very careful pẹ̀lú wọn àkọ́dé ẹ̀yin náà gbọ́ gbogbo ọ̀rọ̀ tó ti lọ síwájú ẹni tí Toba Ijaya máa ń fún lówó dáadáa ni tó máa ń fún lówó dáadáa ọ̀gá mi sàkíní kan sáà yóò dẹ̀ yóò owó yóò fún thousands ló máa ń fún òun dá síyàn kò sọ pé kán má pa ẹ́ o ìwọ ò robi síyàn kò sọ pé kán robi sí ẹ o ìwọ kàn sọ pé àti tèmi èmi sàn ṣe tèmi ìwọ ló ń ṣe tiẹ̀ àwọn míì wà tó yẹ pé wọ́n ń ṣe tiẹ̀ gangan lọ àwọn fẹ́ bà tiẹ̀ jẹ́ ni o so ẹni tó bá gbára lé mọ̀ wà very careful mọ̀ ní second I trust him pa àìsí kíní kan trust nobody sẹ́mi tí mi ò tiẹ̀ trust ara mi gan ni mo sọ pé trust ìkẹ́ tá a lè yàn fẹ́ gbára lé ọ̀pọ̀lọpọ̀ àwọn tán dárúkọ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn according to information tó kàn wá lára náà sọ pé Toba Ijaya mọ̀ dáadáa gbogbo àwọn tán dárúkọ yẹn Suko ni o àkàrà ni o ọ̀gẹ́rẹ́ ni o ọ̀kẹ́ ni o gbogbo àwọn tó dárúkọ pátá gbogbo àwọn tí Toba Ijaya mọ̀ dáadáa ẹ mọ̀ pé mo ti ń sọ láti ilẹ̀ àwọn tó mú páàsì Toba Ijaya lẹ̀ àwọn tó mọ̀ dáadáa ni nítorí gbogbo òròyìn Toba Ijaya táwa ń gbọ́ akọni náà pé Toba Ijaya ẹgbọ́n lẹ́nu máàntì tó sọ̀rọ̀ last yẹn ó ní pé àìmọ̀ ogun tó kọ́kọ́ jà tó jẹ́ káwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló lọ ń bẹ̀ yẹn o ká tó mọ̀ pé yẹn lákọ́ta mi Adégúnjẹran Ìjayà gbogbo àwọn orúkọ yẹn orúkọ bẹ̀rù gan ni fúnra lára rẹ̀ ìdí nìyẹn tí máa fi àpèsè gbogbo alágbára ayé pé tó bá òkú lágbára lẹ́nu ẹ̀jẹ̀ àmọ́ náà ti kú o tí bá ti fẹ́ lágbára tó gbogbo àwọn tó lágbára ń jọ kìnìún àná náà lélẹ̀ gbogbo náà ló padà kú o most especially kéèyàn ó ṣọ́ra kéèyàn ó dẹ̀ mọ́ sí dáadáa sí àwọn tí téèyàn bá lè ṣe dáadáa sí àwọn tágbára èèyàn bá ká ṣùgbọ́n gbogbo àwọn tó bá ń ṣe dáadáa sí mọ́tò finú tán wọn pé àtòrí pé mò ń ṣe dáadáa sí ọ ò lè dà mí irọ́ ni o nítorí pé wọ́n ń ṣe dáadáa ìwọ́n ń ṣe tiẹ̀ òun ṣe tiẹ̀ fọlọ́run ni òun ṣe tiẹ̀ fọlọ́run ni tó gbogbo nǹkan tó bá dẹ̀ fẹ́ ṣẹlẹ̀ tọ́lọ́run ò fi ní fàyè gbà tí ò bá tí ì tó àkókò because èmi náà ní believe pé àkókò Toba Ijaya ti tó ni tí ò bá ṣe bẹ́ẹ̀ wọn ní rí máa yẹn mú tá a bá wò dáadáa máa rí pé wọ́n ti ń dọdẹ máa yí kò sí ní kò sànà kódà kò sóṣù kan kò sóṣù mẹ́ta àìmọyemọye tán ti kọ́kọ́ fẹ́ try ìgbà tán ti kọ́kọ́ fẹ́ try tó máa wà aborted àìmọyemọye ìgbà tán ti kọ́kọ́ fẹ́ gbìyànjú ẹ̀ tán rí pé kìnìún yìí ò tí ó sì strong sára máa yí o ẹ̀mọ́jà tẹ o tí understand àìmọyemọye ìgbà tán ti kọ́kọ́ dán máa yí o ẹgbọ́n tí Ọ̀kẹ́ sọ náà ó ní kò ń ṣe léni kò ń ṣe time yẹn gangan òun náà ló ti máa ń fún wọn ní information yẹn tó jẹ́ pé tó bá ti dọ́dọ̀ Toba Ijaya báyìí kìnìún yìí ó pàṣà náà kò ní padà work tí understand ó pọ̀ lára máa yẹn wọ́n ròyìn Toba Ijaya wọ́n ròyìn ẹ̀ bí èèyàn kékeré o ṣùgbọ́n tá a kó èèyàn bá ti tó kò sí nǹkan kan téèyàn fẹ́ ṣe lórí ẹ̀ kọ́lọ́run máa fi wá fún ọ kọ́lọ́run máa pa wá fún ọ tayọ tí understand time tí máa yẹ kó ó jẹ́ nǹkan tó dùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn torí èèyàn dáadáa ni according to báwọn èèyàn ṣe ròyìn máa yẹn
àìmọyemọye àwọn èèyàn ló fúnṣẹ́ wọn ló máa gbé mọ́tò fa it's really really unfortunate. So due to bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe rí àwọn escos ẹgbẹ́ NURTW ní ibi ìsìnkú Toba Ijaya ó jẹ́ kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa suggest lóríṣiríṣi. So kò ń ṣe pé bóyá MC Oluomo wọ́n ti really ní ẹni affirmations pé MC Oluomo lọ́wọ́ nínú ikú Toba Ijaya rárá. Gbogbo ìwádìí tí mo ṣe, gbogbo àwọn videos tí mo gbà, gbogbo àwọn tí mo chat, in fact MC Oluomo gangan wà lára àwọn tí tó jẹ́ kí kan fi Toba Ijaya sí secretary NURTW ní Lagos State. Ẹ ti understand. So kò ń ṣèyàn burúkú sí Toba Ijaya, and àwọn náà ni wọ́n sọ pé àwọn gbọ́dọ̀ rí di ọ̀fẹ́ tó tó ọ̀rọ̀ yẹn. Àwọn gangan náà pé IG pé everybody pé àwọn gbọ́dọ̀ make sure pé àwọn rí di ọ̀fẹ́ tó tó ọ̀rọ̀ yẹn. So nígbà tí mo kọ́kọ́ rí pé MC Oluomo jẹ́wọ́ pé àwọn làwọn pa Toba Ijaya o, MC Oluomo ò sọ̀rọ̀ nǹkan báyẹn, because gbogbo àwọn tó ń post kìíní yẹn tí mo try láti wò títí mo rí pé it's a false information. So but mo notice pé ó dà yẹn pé àti generate more traffic ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe bẹ́ẹ̀. So n tó wà ń bẹ̀ nìyẹn, àwọn ọlọ́pàá ti wà lórí iṣẹ́ ìwádìí kìíní yẹn, and I know before end of this year lórí iṣẹ́ ìwádìí gbígbọ́n pààyàn kò sí iṣẹ́ ìwádìí tó máa ń yá, kọ́lọ́ má jẹ́ ká kópa ìtọ́jọ́. Gbogbo ẹ̀yin ti Gangan Alliance Media TV ẹ̀ ní bá wọn fọjọ́ ọlọ́jọ́ lọ, ẹ̀ ní bá wọn kópa ìtọ́jọ́ láéláé, ẹ bá mi share fídíò yẹn dáadáa, kọ́lọ́ má jẹ́ kí yóò kópa ìtọ́jọ́, kọ́lọ́ má jẹ́ kí yóò kú fọ́tayọ̀. Toba Ijaya náà ti lọ́n ti ẹni ẹ̀, gbogbo àwọn tí tọ́jọ́ ní kíláàsì rí gbogbo pátá, àwọn eléyìí tó ti jẹ́ ilẹ̀ wọ́n ti jọ ríra wọn báyìí. Ìwọ náà ló ti dé ibi tó kù lọ, nobody knows. Àṣà ní báwọ̀ pé ọ̀run rere wà o, ọlọ́run àpáàdì náà wà o, nobody knows. Ojú òní tiwa. Kí ni tẹ́yìn náà sí gbogbo scenario yẹn? Mo bá mi drop ẹ̀ sí comment section. Ọ̀kẹ́ ẹni tó mọ ni náà ní sí ni. Ó lágbára o, ọmọ Fádèyí náà ná pé ó máa gbẹ̀nù tán. Àsìn ọmọ Fádèyí náà lọ̀kẹ́, ọmọ Fádèyí náà ni Toba Ijaya Ajíbóyè. Òun náà ló sì kò wá sí pé ọjọ́jọ́ ọmọ Fádèyí nìkan, Toba Ijaya tún wá máa ń ṣe dáadáa sẹ́ni. Ó máa ń ṣe dáadáa sẹ́ni. Kẹ́ ẹ mọ̀ pé everybody wà very careful ní ṣá. Ní pé bàbá ẹ̀yin ní kíní kan, ẹ̀yin lẹ́wà lókè. Kò sọ pé wọ́n lè pa ẹ́ o. Mo ń sọ fún ẹ, ọmọ ìyá mi ni. Kò sọ pé kò lè rán ẹ lọ sọ́run àrèmọ́bọ̀ o. Ọ̀rọ̀ náà rèé tí ẹ gbọ́ tẹ̀lé fojú ara yín rí ẹ̀yin èèyàn wa, ẹ rí pọ̀rọ̀ náà gbẹnu tí wọ́n kọ sísọ. Ẹ̀yin èèyàn wa yẹ ká máa rí èrò ọkàn yín nínú comment section torí ọ̀rọ̀ yìí wọ́n kọ sísọ kódà ó gbẹnu tán. Ẹni tó kú ti kú lóòótọ́, àwa tá a wá wà láyé ẹ jẹ́ ká ṣayé rẹ̀ torí àkókò mọ̀ọ́lá. Ẹ wo bí àwọn èèyàn gbọ́ lọ́tún wọn gbé lọ́sì pé arákùnrin pé ó ti ṣekú pa àwọn èèyàn náà rí. Ẹ̀yin náà mọ̀ pé lifetime àwọn onímọ́tò pé bí wọ́n máa ń para wọn lọ́tún máa ń para wọn lọ́sì. Ṣé ọ̀nà rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀? Àbí àwọn tí inú bí arákùnrin ṣe ń ṣe dáadáa, àbá àwọn tán jọ wà ní inú ẹgbẹ́ NURTW náà lọ̀rọ̀ ìṣímọ́ lórí. Ẹ̀yin ẹ̀ wa ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ o, nǹkan ń ṣẹlẹ̀ nínú ayé, nǹkan ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run. Ọ̀rọ̀ yìí ṣe kí ni ó sì ṣókùnkùn sáwọn èèyàn báyìí, ṣùgbọ́n díẹ̀díẹ̀ ìmọ́lẹ̀ tí ń tàn sọ̀rọ̀ náà. Ẹ̀yin náà mọ̀ pé abẹ́rẹ́ tó bá lókùn ó máa ní bọ́n ṣe máa ń fà á tó jẹ́ pé ó máa tóra àwọn èèyàn wa. Ẹ ṣàbá stay tuned lórí ìkànnì nítorí gbogbo ẹ̀ pátá la máa mú wá sí etí ìgbọ́ yín. Ẹ farabalẹ̀ fún wa, káyọ̀ pé ẹ̀ṣẹ̀ ń darapọ̀ wá ní gẹ́gẹ́ bá a ṣe ń sọ, ẹ bá tẹ subscribe kẹ́ like comment torí pé kí nìkan lè máa jàǹfààní lóòrèkóòrè àti ìgbàkígbà. Á tún máa pàdé ọ nígbà tí nígbà mí ẹ̀yàn wa ó dàbọ̀.